Oriyomi tèmi mọ̀ níbi tí Oriyomi wà lénìí. Tó bá ní anything ṣẹlẹ̀ sórí Yomi ibi tó wà. Ó ru o, ó ti ṣe kíní kan, mo lè bet live mi pé kò ń ṣe ibi tí wọ́n fi Oriyomi sí. Òun ló mú kí Oriyomi rù. Tọ́ ẹ̀yin èèyàn wa Yínká TNT ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí. Ó sọ̀rọ̀ gidi gan, ó sọ ọ̀rọ̀ tó jẹ́ wípé kò múnú ẹni dùn, kò múnú ẹni yá nípa arákùnrin tí wọ́n ń pè ní Oriyomi HAMZAT. Arábìnrin yìí ó sọ̀rọ̀, ó ti sọ̀rọ̀ jù. Nínú fídíò yìí a sì máa fún yín ní full fídíò náà tí ẹ máa wò, tí ẹ máa farabalẹ̀ kí ẹ wò ó. Ṣùgbọ́n ó wá fẹ́ rọ̀ yín wípé kí ẹ gbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí ẹ̀kọ́ ńlá ò lè máa kọ́ nínú fídíò yìí. Ó yá a máa play fídíò náà fún yín nísìnyí, ṣùgbọ́n kí a tó play rẹ̀, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó ti yá o, a ó máa play rẹ̀ báyìí. Ni mo bá yín. Ẹ jọ̀ọ́ fún ètò yìí, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ìwọ tí ààrẹ bá kò tọ́ ọ̀rọ̀ tí kò ṣe dandan ni kó wà lórí ibi. Ìwọ tó bá dẹ̀, torí mo máa sọ̀rọ̀ Oriyomi, mo dẹ̀ máa sọ̀rọ̀ àwọn ọmọ tó kú. Mo máa mẹ́nu lé ọ̀rọ̀ Oriyomi because ẹ̀yin èèyàn fẹ́ force mi láti mẹ́nu lé ọ̀rọ̀ Oriyomi. Àwọn tó bá ní ọgbọ́n tó dẹ̀ ní ọpọlọ, ẹ̀yin ni mo fẹ́ kí ẹ wà part of this program. Ìwọ tó bá fẹ́ unfollow mi, please, mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run to your Israel. O lè unfollow mi tó bá fẹ́ unfollow mi. But èmi kọ́ lẹ máa threaten wípé ẹ máa bẹ̀rẹ̀ sí ní report page mi because mo ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó kú. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní report page mi because mo decide láti máa wálò nínú rubbish tẹ́ ń ṣe. Mo decide láti máa wà part of it. Ẹ wá ní ẹ máa bẹ̀rẹ̀ sí ní report page mi, kán lè gbé page mi wálẹ̀. Well, tí agbára yín bá ka, ẹ free láti ṣe. Now, mo ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó kú. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní abroad, tẹ́ jẹ́ ẹ̀yin ìyá tẹ́ ń sọ fún mi pé kí n jánu bẹ̀. Ó wà very very disappointing pé lè sọ bẹ́ẹ̀. Ìmí inú yín ọmọ ẹyọ kan ṣoṣo ló bí láyé. Ìmí inú yín kó tó bí ọmọ ẹyọ kan ṣoṣo yẹn, ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́. Ìmí ìfi arúgbó bí ọmọ ẹyọ kan ni. Ìka yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Kò bá jẹ́ tí ẹ̀yin ló ṣẹlẹ̀ síbẹ̀, ẹ̀yin bó ẹ ṣe wà yìí, ẹ ní ever fẹ́ gbọ́ ọ̀rọ̀ Oriyomi àbí Naomi sétí. Bọ̀ nítorí pé kò ń ṣe ẹ̀yin ló ṣẹlẹ̀ sí, ó dùn láti sọ wípé kí n mẹ́wàá. Tó bá jẹ́ pé ibi làwọn ọmọ ti kú, àwọn BBC bíbà yìí, wọ́n máa sọ, ó máa make headline ni. Wọ́n máa sọ every day. Wọ́n dàbí pé wọ́n fẹ́ gbé wá to your doorstep. Ojoojúmọ́ náà máa sọ̀rọ̀ yẹn. Ojoojúmọ́ náà máa mẹ́nu lé. Ojoojúmọ́ náà máa sọ. Wọ́n á ti declare a day of mourning fáwọn ọmọ yẹn. 35 children, 35 beautiful children là ń sọ. 35 ògo ọ̀la tá a mọ̀ bí tí wọ́n lè dé. Ká ní ìlú yìí ni ó máa make head news. Wọn ò tiẹ̀ ní rántí gbogbo tiẹ̀ ní gbọ́ nǹkan kan nípa investigation. Ní gbọ́ ẹni tí wọ́n arrest or anything, but ẹ máa kàn máa gbọ́rọ̀ àwọn ọmọ yẹn. Wọ́n á ti lọ máa drop flowers. Wọ́n á ti máa make head news. Wọ́n á gbé wá sí ojú yín. Ojoojúmọ́ náà máa sọ. Wọ́n lè sọ bẹ́ẹ̀ fún 2 good weeks. Látijọ́ tí kinní yẹn ti ṣẹlẹ̀, mi ò rí BBC Yoruba. BBC Yoruba, Naomi àti Oriyomi nìkan náà circulate. Wọ́n make attempt. Àrí kan make attempt kí wọ́n lọ sílé àwọn òbí tí kinní yẹn ti ṣẹlẹ̀ kan tiẹ̀ lọ gbọ́ tẹnu wọn. BBC, odidi BBC. Now, ẹ̀yin tẹ́ wá ń sunkún lórí ọ̀rọ̀ Oriyomi. Oriyomi tèmi mọ̀ níbi tí Oriyomi wà lénìí. Tó bá ní anything ṣẹlẹ̀ sórí Yomi ibi tó wà. Ó ru o, ó ti ṣe kinní kan, mo lè bet live mi pé kò ń ṣe ibi tí wọ́n fi Oriyomi sí. Òun ló mú kí Oriyomi rù. Mo lè bet live mi wípé Oriyomi nǹkan tó máa mú rù, nǹkan tó máa bà nínú jẹ́ jù nínú ibi tó wà ní àwọn ọmọ tó kú. Mo lè bet live mi pé orí gbogbo èèyàn mọ̀ níbi tó wà lénìí tó bá sọ fún Oriyomi pé Oriyomi please, wọ́n fẹ́ gba gbogbo nǹkan tó ní lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sí ọmọ. Wọ́n dẹ̀ ní kíní tó bá gba gbogbo kíní yo, àwọn ọmọ tó kú yẹn máa jí. Oriyomi máa give gbogbo nǹkan tó ní láyé up láti jẹ́ kí àwọn ọmọ yẹn kó live ni. Oriyomi ṣe wà ńbẹ̀ yẹn níbi tó bá kúrò ńbẹ̀, ó sì máa need therapy, ó máa need therapy tó gba ski.
mental therapy tó gba ski torí bó ṣe wà yẹn kò ń ṣe òun ló wà kì í ṣe ibi tó fi sí yẹn ló ń ṣe bí kò ṣe àwọn ọmọ tó kù yẹn bí Oríyọmí bá wá gan ìgbà yẹn ló máa need the support nígbà tó bá filẹ̀ ní Oríyọmí tí èmi mọ̀ ìgbà tó bá filẹ̀ ń bẹ̀ yẹn ló máa need the support because kò ní lè understand bó ṣe ṣẹlẹ̀ every time ló máa blame ara ẹ̀ pé òun wà part of event tó mú ẹ̀mí àwọn ọmọ lọ tó bá jẹ́ pé Oríyọmí wà láyé bó ṣe wà sorry tó bá jẹ́ pé Oríyọmí wà ń ta a ti máa rí Oríyọmí tó ti máa rìn lọ sí ibi tí nǹkan ti ṣẹlẹ̀ yẹn láti lọ bá àwọn òbí tó ṣẹlẹ̀ sí a ti máa rí Oríyọmí tó ti máa ṣe oríṣiríṣi nǹkan ẹ̀yin tẹ́ wá sọ wípé ẹ rò pé nífẹ̀ẹ́ Oríyọmí tẹ́ ń pa gbogbo àwọn tó sọ̀rọ̀ ọmọ yẹn lẹ́nu mọ́ tẹ́ ń pa gbogbo àwọn tí tẹ́ ń ṣépè fáwọn tó sọ̀rọ̀ ọmọ ẹ̀yin gangan lẹ fẹ́ ẹ̀yin gangan lẹ ń fọ́dà damage Oríyọmí tẹ́ bá mọ̀ ẹ̀yin lẹ love ẹ̀ nítorí pé tí Oríyọmí bá déta tó bá rí wípé as much as báwọn èèyàn ṣe sọ̀rọ̀ fóun àwọn èèyàn support àwọn òbí àwọn ọmọ yẹn àwọn yẹn sọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn àwọn aláàfáà gbé àdúrà lẹ̀ pé ẹ jẹ́ ká gbàdúrà fáwọn ọmọ tó kú ẹ jẹ́ ká fàdúrà ràn àwọn ọmọ lọ́mọ àwọn òbí wọn lọ́wọ́ torí Yọmí dẹ̀ rí fídíò yẹn ẹ máa make it happier than ipe ó máa wà better mentally ó máa wà better psychologically ó máa wà better bó ṣe rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ó jẹ́ Oríyọmí's photo kò jẹ́ Oríyọmí's photo the fact pé wọ́n máa Oríyọmí mọ̀ pé wọ́n máa pe orúkọ mọ́ àwọn ọmọ tó kù yẹn ìbànújẹ́ ló máa jẹ́ fún níbikíbi tó bá wà ẹ̀yin tẹ́ lè help ẹ̀ ẹ̀yin tó yẹ kẹ́ help ẹ̀ ẹ̀yin tó yẹ kẹ́ ṣe nǹkan tó máa rí pé orí ẹ̀ máa wú ní nǹkan tí mo mọ̀ pé Oríyọmí fúnra rẹ̀ lè ṣe tó bá ní àǹfààní tó bá jẹ́ pé wà ń ta fúnra rẹ̀ àti organize àwọn àfáà kó ṣàdúrà fáwọn ọmọ yẹn fúnra rẹ̀ àti rìn lọ sílé àwọn ọmọ yẹn fúnra rẹ̀ àti lọ ṣe interview nínú àwọn ọmọ yẹn gbogbo yín ẹni tó wá jàjà ń sọ àwọn ọmọ yẹn ẹni kó kú ẹni kó fò kó níṣó ẹ rí pé kà níyín ìka yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Oríyọmí gọgọ tẹ́ ń support wà láì inú ẹ̀ ò lè dùn fún nǹkan tẹ́ ń ṣe torí níbi tó wà kò ń ṣe ibi tí wọ́n fi Oríyọmí sí ló ń ṣe tẹ́ bá lọ sick tẹ́ bá ní nǹkan kan ṣẹlẹ̀ kò ń ṣe ibi tó fi sí ló ṣe nítorí wípé wọ́n ti ẹ̀ porúkọ ẹ̀ mọ́ pé àwọn ọmọ kú lásán ló máa affect man yẹn psychologically and it will take time kó tó kúrò lára ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ àwọn nǹkan tẹ́ ẹ bá ṣe àwọn nǹkan tẹ́ ẹ bá ṣe lẹ́yìn ẹ̀ àwọn àdúrà tẹ́ ẹ bá ṣe fáwọn ọmọ yẹn àwọn show tẹ́ ẹ bá stage lẹ́yìn Oríyọmí tó bá dé tó bá wá rí ó wà lára àwọn nǹkan tó máa help ẹ mentally ṣe rí as long as tẹ́ bá ń lọ this route ẹ lọ gbé speaker tó ju speaker tó tún ju speaker tó ju speaker lọ you cannot stop me I'm not going to keep quiet until tí bá rí àwọn BBC bí wọ́n ṣe ń gbé Naomi tó ń gbé Oríyọmí tó tún gbé àwọn ọmọ yẹn tó gbé ìyá wọn tí wọ́n bá ìyá wọn sọ̀rọ̀ until tí bá rí tí wọ́n publish orúkọ àwọn ọmọ yẹn nítorí pé àwọn èèyàn ready láti help àwọn ọmọ ẹ má gbàgbé wípé poverty oúnjẹ ebi òun ló ń jẹ́ kí àwọn ọmọ yẹn rí untimely death so àwọn èèyàn dẹ̀ wà láti assist wọn àwọn èèyàn fẹ́ assist wọn get to them BBC tó jẹ́ BBC Yorùbá àti rí pé fi BBC náà ti wá di family ó ti fẹ́ di family kìíní sìn ṣe àárí kó tọpinpin kó tiẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ yẹn kó tiẹ̀ gbé ìyá wọn kó interview àwọn ọmọ yẹn àárí nǹkan kan àti nípa àwọn náà wà biased nísìn tẹ́ ẹ bá wá ti wá ṣèyẹn di tiyín tẹ́ ẹ bá ti wá mú èmi ẹ fèmí lèmi ni mo lẹ́nu mi ẹ lè control nǹkan tí máa fi ẹnu mi sọ